ṣeun fún mi tó sìn ọmọ Adégbìtẹ́ mọ bọ́ ọyọ̀ mọ bọ́ ọkọrin ìdúpẹ́ ẹni ọdún bá ti bá láyé orin ọpẹ́ ló yẹ kó mọ̀ ọ̀kan fÓlúwa ẹni Èdùmàrè bá ti pamọ́ tọ́dá sí dọjọ́ òní bọ́bá dúpẹ́dúpẹ́ bọ́bá kọlọpẹ́ fÓlúwa ọba kò léèwọ̀ ọmọ wọn nígboro Ẹ̀sà Òkè ni mò ń bá yayọ̀ fọlọ́run ọba ẹlẹ́yinjú ẹ̀gẹ́ ni mò wí o apọ́nbẹ́pọ́ rẹ ni mò wí o kò sanra jù bẹ́ẹ̀ ni kò lẹ́pà rẹ́gí ló bára mu bí dodo ẹ̀fọn olójú edé ẹlẹ́sẹ̀ oge alára oge aláyà oge ẹlẹ́yìn oge gbogbo ara oge ní mi ní jọ́jọ́ mi ní jọ́jọ́ mi ní jọ́jọ́ mi ní jọ́jọ́ mi ní. àbùkù òní kàn ọlọ́run ọba òní jẹ́ òkánjú kú láyé àṣeyí sáàmù ọdún ayọ̀ lọ́ọ́ mọ̀ ṣe lágbára lọ́wọ́ Olúwa Rámọ́tàláì ayájọ́láyẹmí aya ọba Akéwì ló ní kí n mọ̀ kí ẹ bí ológun ẹ̀rù o aya ọba P&P ó ní kí n mọ̀ kí ọ bí ọlọ́gbọ́n wọ̀fà ó ní my sister kọ́sítọ́mà mi dáadáa ó ní àbùkù òní kan ọlọ́run ọba òní jẹ́ òkánjú kú láyé ó ní ayé òní fẹ̀gbà fún ọ lóúnjẹ jẹ ọlọ́ọ̀ní nájà wàràwàrà láyé o ikú òjijì òní pa òní rẹ̀wọ̀n ẹ lágbára lọ́wọ́ Olúwa ìbànújẹ́ ayé òní kàn láéláé lọ́lọ́ Olúwa bó òní sọ̀fọ̀ ó ní kó o gbó bí olúgbógbó ti gbó ó ní kó o gbó bí olúgbógbó ti gbò ó ní kó o gbó bí àgbàkan tó gbógbógbó tó fọ ọmọ wúsà gbára ọmọ wúwá yọ́yọ́yọ́ ọ̀dọ̀ kìíní àníkún owó àníkún ọmọ àníkún ọrọ̀ lọ́dọ̀ tiẹ̀ Elédùmarè ò ní jẹ́ ògbé egun eléegun láyé lọ́lọ́ Olúwa bó ò ní ṣẹ̀wọ̀n ó nígbà tí ó fi dàmọ́dún ìwọ àtọkọ ní ọjọ́ sàmọ́dún láṣẹ lọ́wọ́ Olúwa òdòdó ayọ̀ rẹ ò ní rẹ̀ dànù ọmọ wọn lẹ́sẹ̀ Òkè ni mo wí o ìwọ lọ́mọ adélé tèjítèjì Òrìṣà Òkè lẹ́ńbẹ̀ lọ́wẹ̀ nílé bàbá tó bí yín lọ́mọ ńlẹ́ ọmọ òpó ilé o ọmọ òpó ránṣọ òpó gbàjà ọmọ òkè lọ́rọ̀ ni mò ń bá wí o àrígbẹ̀rẹ̀ ọwọ́ bọ́dẹ̀dẹ̀ bómi bá sàn dínà nílé bàbá tó bí ọlọ́mọ àmọ́ pẹ̀wúrẹ́ ọ̀ràn níbẹ̀ ọmọ mi onígẹ̀rù àjòjì ò gbọ́dọ̀ buwẹ́sẹ̀ níbẹ̀ àjòjì tó bá buwẹ́sẹ̀ yóò dẹnilẹ̀ yóò dẹni ẹbùrọ̀ nílé bàbá tó bí ọ ìwà tó sọdún yìí wá ṣe tẹ̀mí lágbára lọ́wọ́ Olúwa aya ọba P&P ló ní kí n mọ̀ wí fún ọ wípé òdòdó ayọ̀ rẹ ò ní rẹ̀ dànù.